àfà ló tọ́ àfà ló ṣe wọ́n mọ yàgbẹ́ wọ́n pa wọ́n sàṣì ọ́ tágbé 2026 ìròrí burúkú ṣe wà lórí ẹ̀ pẹ̀lú àwọn àfọ olè ọ̀lẹ páàgùn alápámọ́ṣiṣẹ́ yìí kò ń bẹ̀ gbára lọ́nà bí anáfẹ́ sórí gbogbo àwọn jákujàku yẹn pàápàá jùlọ àfọ oníjálàbí olórí burúkú ni wọ́n ẹ̀ sá fún wọn àìmọye ilé ni wọ́n ti dàrú àìmọye ayé ni wọ́n ti bàjẹ́ àìmọye àárín ọ̀rẹ́ ìyá àtọmọ wọ́n ti sọdọ̀ tá ara wọn àìmọye ẹ̀mí ló ti bọ́ lọ́dọ̀ wọn àìmọye ogún olóògùn náà ti jẹ lọ́nà àìtọ́ Ọlọ́run ní kí n sọ fún gbogbo ẹ̀yin àfà tẹ bá wà bí iṣẹ́ aburú yìí Ọlọ́run lẹ́yìn ní jèrè o àfà máa ń níṣẹ́ ẹ̀yin náà wo àfà ilé yìí torí pé wọn àpè sí kò mọ ó sì lọ fi orúkọ àjànú ó sì lọ fi dàbẹ̀rù ìtún ṣe fáàrí pé òun dàbẹ̀rù subhanallah alazim ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin azim ẹ̀rù pọ́nlọ́hún gbé ń dìde rárá ni ìkómọ káṣí ìkómọ kápá àfà sí bẹ́ẹ̀ kò sí inú ẹ̀sìn wa ilẹ̀ Yorùbá láti mú doctrine burúkú yẹn wọ́n tún wá ń pè é sí náà rí pé ókè ẹ wá ṣe wáàsí fún wa ṣàdúrà fún wa ẹ tún wá fẹ́ sọ di bí ìgbà tó ẹ pé àwọn entitlement àdánwò yẹn ẹ̀ẹ́dẹ̀ tó ń lọ ẹ̀kọ́ tá a fà sọ. Àjẹyìn ọgbọ́n. Bí bàbá àtúnṣe kí ni, à ń ṣe kó ma. Láyé lọ́wọ́. Kí ló ṣe wọ́n? Wọ́n máa ń ṣe kó ma. Wọ́n máa ń ṣe kó ma. Ta ló bímọ? Ta ló bímọ ta ni? Onílámọ̀rí. Ló bímọ. Ló bímọ. Níjọ́. Lọ́jọ́ o, sọ́jọ́ o. Ìjẹ́jọ́. Àwọn bàbá mi máa ń sọ fún wa. Ẹ̀rù tí wọ́n máa ń dá àwọn tó ti dé, wọ́n wá yọjú. Ẹ̀rù tí àwọn bàbá bọ̀ náà ń fi yọjú sílẹ̀. Àwọn bàbá yọjú kò wá. Àwọn bàbá wọn yọjú. Tí èrò pọ̀ tó báyìí. Èrò pọ̀ tó báyìí. Àwọn bàbá wọn mọ̀ mí. Àwọn tó bá mọ̀ wá. Tí a tira wọn báyìí. Tí a tira wọn. Wọ́n lọ ọ̀tá ni wọ́n, ọ̀tá mùsùlùmí ni wọ́n. Láyà lọ́la. Eléyìí ò dáa. Wọ́n lọ dáa. Àwọn bàbá wọn ló dáa. Ká tó kúrò ní adágbére fún àgbàlagbà. Ká tó kúrò ní àwọn bàbá adágbére fún àgbàlagbà. Gbogbo àfà. Torí bàbá kù láyé. Torí bàbá kù láyé. Nítorí ijó ìgbéwọ̀ níbi tí ń lọ tó dágbére fún àgbàlagbà. Tó dágbére. Nítorí tó fún àgbàlagbà bá lò ní dágbére. Nítorí tó fẹ́ fún àgbàlagbà wá lò ní dágbére. Ó dé ní dákúdákú. Ó dé ní dákúdákú ni. Wọ́n máa ń ṣe bí àwọn ọmọ ọmọ máa ń ṣe. Ó dá kí ẹ máa tẹ̀lé wọn. Ẹ̀kọ́ kan kí ẹ máa tẹ̀lé àgbàlagbà. Ẹ̀kọ́ kan ẹ̀ wò kí ẹ máa tẹ̀lé àgbàlagbà. Kí àgbàlagbà tó bọ̀ ọjà. Kí àgbàlagbà tó bọ̀ ọjà. Ó sì kàn méjì. Wọ́n sì kàn méjì. Àkọ́kọ́. Wọ́n wí láwà ní. Èkejì. Wọ́n wọ agbádá. Wọ́n wọ agbádá. Wọ́n wà nínú. Wọ́n kú bọ́ọ̀lù sọ́kọ̀ ọ̀nà nílá àbá mi ló wá kú báyìí. Wọ́n yára lọ́wọ́. Mo wá débi ebi kó ma. Àwọn bàbá níbi kó ma. Mo wá lọ bá èèyàn mímọ̀ mi bí márùn-ún. Àwọn bàbá lọ bá èèyàn mímọ̀ mi bí márùn-ún. Tí wọ́n ti gbòòrò láti àdúgbò wa ní Gàmbàrí. Wọ́n ti Gàmbàrí wá. Òun ní sísè wá sí lọ́wọ́ wájú. Ìwọ́n wà púpọ̀ wá sí wá sí. Wọ́n wá kókó wáyà pẹ̀lú wọ́n kí ni kókó lọ bẹ̀rẹ̀ wá sí. Ó sì mọ̀ pé Gàmbàrí kan ní wọ́n. Àbúkọ́ bá Gàmbàrí. Òpèlẹ́jọ́ mú. Wọ́n wá sáà nípa àwọn bàbá. Ọba sálámà. Wọ́n bọ̀rọ̀ bù. Bàbá ló bá bàbá tí sèkó wọn gẹ́gẹ́. Bàbá ló bá bàbá tí sèkó wọn. Bàbá ló dìde. Bàbá ló kò sí tí ó dìbò sí. Bàbá ló kò sí tó dìbò sí. Wọ́n ṣe dìbò síbẹ̀. Bẹ́ẹ̀ bàbá ṣe dìbò síbẹ̀. Wọ́n ní kúndà lù sí ìgbìmọ̀. Ìyá ìfibẹ̀ náà ilẹ̀ máa kọ́ ní kẹ̀kẹ́ Naam. Oni 2020. 2020. Izaa 20. November 20. Speaker bá ṣe pọ́. Ọba jó. Bàbá jíjẹ fọlọ́. Wọ́n máa ń tún ṣe. Wọ́n tún ṣe. Wọ́n kàn kí wọ́n yà tó wá láti múlé. Wọ́n ní wọ́n yà tó láti múlé. Wọ́n yẹ ilé. Bẹ́ẹ̀ sáré lọ rẹ̀. Ọba sáré lọ rẹ̀ fọwọ́ yà tó. Ó ṣe kí ló. Bàjẹ́ kò ní bá kíkẹ́ síbẹ̀. Àyà nígbà wà. Kíni kí wọ́n gbọ́.
àgbàlagbà fi. ẹ bá yọ àgbàlagbà fi. ẹ̀yin lọ lé lọ mú. ẹ̀yin lọ lé lọ mú. ń bẹ lọ́dọ̀ wọn ọ̀n gbé. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ tí bá délé méjì rẹ̀ ń dáhùn lọ́dọ̀ yìí kọ́. àmọ́ níbí ilé ní ilé ẹ bá gbọ́ fẹ́lẹ̀ nísì. láyé láyé ọmọ. wọ́n tẹ̀lé wọn káàkiri ni. tẹ́ntì. àbá náà kò tẹ́ mi lóhùn. ọ̀tá àwọn náà kọ́ lọ́wọ́. báyà tó lásán kò tẹ́ mi lóhùn. bàbá tí sẹ́kọ̀ọ́ ma bàbá tí sọ̀kọ̀ ma. wọ́n tẹ̀ fẹ́ kì sáàkì kì sáàkì. ó ó iná yóò mọ̀ ẹ́sìn ní masáàkì. ọ̀rọ̀ ayé náà. mo ní àá bàbá wọ́n pè nínú ilé. wọ́n pè yín nulẹ̀. wọ́n wá dìde ìyàwó kẹ́ wọ́n bá sókè. láyà ìlà. ìyàwó gbé wọn kọ́ sókè. 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 gbogbo ayé wọ́n ní àá yóò dá lónìí ẹlẹ́yìn. àwọn aláǹfà máa wọ́n tó wọn ọ̀gá lọ. àwọn àbá lọ. àwọn asáńgbó ní àwọn náà lọ. sókè lọ. àwọn afáwọn àwọn afáwọn. tó dáa tó dẹ́ bí wọ́n wá mọ̀ pé ọlọ́run sọ lábẹ́ mo wá lọlé. àwọn àbá lọlé. ó ṣe gbèsè jẹ́ kájí dájú mo kí báwo bẹ̀ bá wọlé lọ. àwọn àbá lọlé. bí mo ti wá wọlé lọ àwọn ayákùnrin la kí la yẹ. àlá. ayákùnrin la ayákùnrin kí la yẹ. kí la yẹ. àlá. bí mo bí ló bí mo fún ọlọ́run ti dájọ́. láyà ìlà. ìgbà bẹ́ẹ̀ bá fẹ́ràn mi ẹ̀sùn ọ̀la gbà kò yẹ kí a ṣe báyìí. nínú ilé ó dé ìbàlẹ̀ ti ṣe kó ọ̀nà mi máa lọ lẹ́nu. bẹ́ẹ̀ni. ẹnìkan tó kó má lọ lé. bẹ́ẹ̀ni. àmì lẹ́nu ọ̀nà ni. ọ̀dùnkún lẹ̀. nígbà àdúgbò èyí ló sì ti bàjẹ́. wọ́n ṣe kó wọn pé àdánwò ni pé ẹ fún kí ni ìwọ oníṣẹ́ ni à ń ṣe kó mọ à ń ṣe wedding kó kan afá rárá àmọ́ ní Yorùbá kan kéèké ẹrun mọ́ ẹ mọ̀ wá ní àwọn èèyàn lára àwọn èèyàn máa bẹ̀ pé sáwọn afá ti lọ ẹ gbowó ọpẹ́ ìyá ọlọ́mọ ẹ gbà ti bàbá ọlọ́mọ ẹ gbà tọmọ lọ́tọ̀ ọpẹ́ mẹ́wàá làwa ó ṣe níbo lẹ ti rí lẹ́yìn nínú Islam àtúnwá gbà yín láyé pé ok àpàmọ ti jọlẹ ó lọ lé kéwú èmi lọ skul ìwọ wá ẹsẹ kébì máa kówó tèmi wá fún ọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni àjọ jẹ́ mùsùlùmí Ọlọ́run dẹ̀ sọ fún mi àti ẹka jọ pé òun èmi wàá kówó fún wọn gẹ́gẹ́ bíi agent who does that tó o bá ti mọ̀ yí pé kéwú ẹnìkan ló fẹ́ máa jẹ ṣé dáhùn tó wá bá yín yẹn ló jẹ́ ká ẹ mọ̀ rò bẹ́ẹ̀ relevant inú ayé wàá jẹ tíra dáràn ṣòro ló ṣe alápámáṣiṣẹ́ ni wàá jẹ tíra yẹn àwọn àṣírí òfò tẹ́wàá lẹ́ẹ̀ bá lọ́wọ́ àwọn bàbá yín nǹkan àwọn àgbàlagbà lẹ́ fi da ayé àwọn èèyàn lẹ́ fi ba ayé àwọn èèyàn jẹ́ ìkan náà sọ ń jọ pé àwọn lọ bí òkú kan gbàtà àwọn wá débẹ̀ ẹ̀wọ̀n á kírun gbogbo àwọn tó ń kírun lẹ́yìn òun ni wọ́n yàgbẹ́ ńjọ́ náà òun nìkan lòun ò yàgbẹ́ ẹ̀dẹ̀ ń forí burúkú ṣe fáàrí ẹ̀ ń fi orí burúkú ṣe fáàrí wọ́n ní bàbá kan náà àwọn mọ́mù kan nílùú kan nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ wọn ló ń bọ̀ ọjọ́ kan láti jímọ̀ ọmọ kékeré bóyá ọmọ kékeré wọ́n á fẹ́ dì mọ́ bàbá kó yọ̀ mọ́ bàbá rẹ̀ Ànábì kan sallallahu alaihi wasallam àwọn ọmọ kékeré ó jókòó lẹ́yìn wọn ó máa ṣeré pa Ànábì ó tún dilé sùjúùdù torí rẹ̀ Ànábì wa sọ pé ẹ má bínú àwọn ọmọ iná ń ṣeré lẹ́yìn mi tí mi fẹ́ dà wọ́n láàmú mo fẹ́ kàn ṣeré gbádùn mo fi pẹ́ lórí ìforíkalẹ̀ tálẹ̀ yín fẹ́ fi ti yín jọ ẹ̀yin àfọ àpáàgùn ó lè yìí ọmọ kékeré wa dì mọ́ bàbá Ọlọ́run tá a ti sọ pé gbogbo ohun tí ó máa pa wa láyà àfẹ́ ọmọ yẹn sì kú ẹ̀dẹ̀ tó ń sọ yẹn náà ní kàrámọ̀ bàbá aládàáwò lẹ́yìn ọmọ yìí ẹ̀yìn kan náà wà bàbá sọ pé àwa kírun sí ọlá aago 4 wọ́n sì lọ kírun sí lára sọ́lọ́run ló pa yẹn bàbá sàṣì orí burúkú lọ́lọ́run fi ń ṣe sábà bí orí ibú Ọlọ́run ti kádàrá pé yóò kú tẹ́lẹ̀ ẹ kó bẹ́ẹ̀ ilẹ̀ ti mọ́ táfà àgbà àkàrà bá ṣe wèrè ẹ disgrace ẹ fọ́ létí ẹ jù sẹ́wọ̀n gbogbo lọ́wọ́ yín ó parọ́ gbowó ẹ jù sẹ́wọ̀n àbúní ẹ múnu abẹ́ wá àbúfẹ́ bá yín fanu abẹ́ tí bàbá àràbà nìyẹn di bàbà kí lẹ fẹ́ sọ ayé dànù ó dẹ̀ tún forí burúkú ṣayọ̀ ṣé bó ṣe sọ wájú Ọlọ́run náà nìyẹn àbí bàtọ́ òun débẹ̀ òun kékeré tántí háyàwó nìyẹn ibo ló ti bá yẹn lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní olórí burúkú dùn ní ilẹ̀ táwọn èèyàn ń bẹ̀rù ẹ̀ lórí iṣẹ́ àbú tó wà lọ́wọ́ ẹ̀ Ànábì rẹ̀ ti dúwèé fún wa Ànábì ní tí mo bẹ̀rù jù náà làwọn afá olórí burúkú àsọ nínú ló lò sí tẹ̀ ní ìtumọ̀ rárá yìí can you imagine òun wá pè tán spíkà wá ṣe gbú iná tún mú kinní kan ẹ̀yìn náà ṣàgbọ̀ kí ẹ máa fi ìbínú ọba adẹ́ta ìbànújẹ́ àwọn kó máa fi rẹ́rìn pẹ̀lú òkú ọlọ́pọ̀ tó kù láyé wa jìyà tó ṣe àwọn wèrè inú àwọn ọmọ bàbá yìí náà ló post ẹ̀ wọ́n fi ń wáyé ní TikTok nígbà tó wá rí pé àwọn èèyàn wọn àfọ́ fún orí burúkú tó fẹ́ polówó onídìí tiẹ̀ ó fi pa tú síbẹ̀ àmọ́ àwa ti download ẹ̀ sọ́wọ́ òun náà ló gbọ́ yẹn ó tún wá ṣe débi pé ọkọ àtìyàwó wá jà ajẹ́pọ̀ lórí burúkú ìránṣẹ́ èṣù yẹn nìyẹn torí ní tí ṣètò ọ̀nà dùn sí nìyẹn kọ́kọ́ àtìyàwó jà kí ló dàrú ẹni pínra yín làfà ẹ pa Ọlọ́run pàdé tó ń 450
àfa wèrè tí ò bá ti lè lọ ṣiṣẹ́ wọ́n gbàdúrà tiẹ̀ lọ bẹ̀ wọ́n padà pa ẹ́ dànù alápàtà ni wọn ò lè ní wọn ẹni àfa tó bá pe rẹ̀ láàfà tí ń polówó ọṣẹ tí ń polówó yẹ̀pẹ̀ tí ń polówó astrology àbí tó sọ pé kí wọ́n máa gbéṣòro rẹ̀ bọ̀ olórí burúkú ni ó kábàámọ̀ ayé ẹ ẹnìkan ò lọ bá wọn rí kó má kábàámọ̀ gbẹ̀yìn ayé ẹ àìmọye àwọn obìnrin àjẹ́ tó jò pa lóde ni o ó lọ ọbẹ̀ ọ̀tọ̀ ní tán béèrè ọ̀tọ̀ ní tán gbélé lọ́wọ́ ó ti dìyàwó àfa nísìnyí ó ti bímọ mẹ́rin ojú ẹsẹ̀ ká ní ẹlòmíì wọ́n fi nǹkan fẹ́ fi nǹkan ti nǹkan wọlé ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì gbogbo owó ọjà ẹ̀ ló dá a lẹ̀ fún wọn àwọn olórí burúkú ẹ̀ máa bọ́ táìmọ̀ ṣe mọ́ kí iṣẹ́ ò lẹ́ ń ṣe ọlọ́run kí gbogbo yín lè rí ẹ má wọrí àṣẹ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni sálámù aláìkùm.